Lateef Adédìméjì lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Red TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀, àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn, ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni o àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube. Bọ̀rọ̀ kìíní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube. Má gọra ẹ o, èmi Lateef Adédìméjì, I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá a bá ti post àwọn ohun mèremère míì. Kí ló ń dúró ṣe? Gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀, ìyanu máa ṣẹlẹ̀. Bless you. Kò sólókò lóko, kò sólókò lóko, àìsílé olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀wá. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa nítòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbóòórùn àṣebí o. Kò sólókò lóko. Ẹ kò sí tó wá dájú kò sí báyìí. Kò sí. Okay. Mo kàn gbọ́ nǹkan tí ìwà àtọ̀rẹ́ ń sọ lẹ́ẹ̀kan yẹn. Okay. Àwọn kan discuss business ni. Business? Yes, business. Business. Oh, yeah. Ìgbà wo lọ̀rọ̀ ọmọ di business? Ìgbà wo ni ọ̀rọ̀ ọmọ máa gbẹ̀bọ̀? Ìgbà wo nìyẹn di business? Mo gbọ́ yẹn. Mo gbọ́. Àmọ́ nǹkan tó yà mí lẹ́nu ni wípé nígbà tí bàbá ọmọ sọ pé ọmọ wọn á gbẹ̀bọ̀, bí wọ́n ṣe wá fà kíkọrí tó ní kò ní gbé, tí bàbá ọmọ dẹ̀ sọ pé òun ló máa gbèsè, tí wọ́n dẹ̀ sọ yí pé kò ní gbé. Adédèjì. Yeah. Is there something you are not telling me? Ibi táyé bẹ̀rẹ̀ ibi tó pa sí ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ọ̀gá ọ̀ wà á. Tó bá bá wa rìn, wà á mọ nǹkan tó ń pè láyé jíjẹ. Ògbé tẹ́ ń jẹ yẹn kéékèèké ni. Excuse me. Wọ́n náà mú ìtókù, enjoy yourself. Thank you, sir. Wọ́n dáadáa ní ẹ pẹ̀lẹ́. Okay.
Let's go. You can walk along. Ronnie. This is not right. You mean despite my best effort, this is the result? Are you telling me, despite my best effort, grace, community, they don't understand that the aim of acquisition is for community development? Well, actually, the report came to our ministry, and we just thought it fit that we should visit you for further inquiries. Sir, yes. We are only performing our duty here. Sir, ẹ̀yin náà mọ̀ wípé iṣẹ́ tí a bá rán ikọ̀, òun nìkan jẹ́. Ìgbìnrin ọ̀tẹ̀, ṣe ń pa kan, nìkan tún rú. Kí ni gbogbo yẹn báyìí? Sir, ẹ̀yin náà ẹ kì í ṣe èèyàn bẹ́ẹ̀ lọ́wọ́ wa. Ẹ̀yin ẹ kàn sọ ohun tí ẹ bá fẹ́ fún wa, tí àwa lè ṣe fún yín. Okay, ẹ ṣé gan. Níbo ọ̀gá yín máa dé, ọ̀rẹ́ mi? Ṣé commissioner sir? Yes. According to the memo that I received in the office, he's going to stay away for a month. Oṣù kan yẹn dẹ̀ máa pé ní next week precisely. It's all right. Okay, ẹ má yọra yín lẹ́nu. Tí 1 month. Ta ló wà authorize? Ẹ filẹ̀, kò necessary nsẹ́yìn. Tóun bá dé, èmi àti àjọ sọ̀rọ̀ and màá lè kàn yín lára mọ gbogbo result yẹn gbà yẹn. But in the interim, ẹ dúró dè mí, mo ń bọ̀. Okay, sir. All right, sir. Thank you, sir. You're welcome. Tìyín nìyẹn o. Kò ṣe. Ẹ ṣé sir. Thank you, sir. We appreciate this, sir. Okay. Thank you so much, sir. No problem. Yes, sir. All right, thank you, sir. I'm yíyanjú sí yín. Okay, sir. Okay. Ẹ ṣé gan. All right, too. Yes, sir. Yes. Hello. Ẹ̀yin lọ máa ṣe nǹkan tẹ́ ẹ̀ ń ṣe lọ. I have this under Bí mo control. park sí náà. Mr. Bode. Ibi ni. Àwọlé báyìí. Mo dẹ̀ fẹ̀yìn Mr. báyìí. Bode. Mr. Bode. Mo dẹ̀ park báyìí. Mo paná mọ́tò. Mo ṣílẹ̀kùn. Mo jáde báyìí. A dẹ̀ lọ báyìí. A dẹ̀ wọlé. Kí ló dé tẹ́ ẹ̀ sọ fún mi kẹ́ tó jẹ́ gbọ́? Ọwọ́ ọmọ àròkú wọn ti parí iṣẹ́ wọn ní rúùmù yìí ní Ilé gbogbo ẹni sọ́jà rẹ̀ iṣẹ́ ìwé wọn lẹ́gbẹ́ fún wọn. Wo nǹkan tí máa bá yín fà. bóyá náà bá ti sọ fún wa pé ká make sure pé kó wọ́n máa ti lọ ṣàṣẹ̀ṣẹ̀ máa lọ́dọ̀ wá ń bì báyìí so far yín ní best customer wa ta ni a ṣe ń discuss ọ̀rọ̀ yín ní board meeting lánàá pé ẹ̀yin la fẹ́ fún ní award for the best patronage. Patronage ó dà kórè yín ti dàrú. Táyà yẹn wà ní táyà kejì bá. Mr. Bode. Gbọ́ mọ́tò mi dà. Mọ́tò mi dà. Èmi ti gbọ́ mọ́tò mi dà. Gọ́wẹ̀ gọ́wẹ̀ má sún yín o má sún yín o sáà kí ni. Bolo wa. Yé wo nǹkan tí màá fojú yẹn rí nǹkan tí màá fojú yẹn rí tẹ́ kí ni Mr. Bode.
wo ẹ lè sọ́tọ̀. Mr. Bode, ẹ take it easy. Nǹkan tó àfojú yín rí. Ẹ take it easy. Ẹ̀yin náà lè kó ìmọ̀ra sílẹ̀ rẹ̀ ọba bẹ́ẹ̀ tí ẹ fún wa gbọ́ etí ọba ń lé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mo ní ká parí gbogbo wàhálà gbogbo ètò yẹn ká tó fi ìwé ránṣẹ́ sí yín ni ó ṣàwọn bó ṣe rí. Wójọ ẹ̀rọ àfẹ́jọba yẹn náà ni mo ṣe pé ẹ o. Ṣé kò le? Ó le díẹ̀ àwọn kan láti Pàkúrọ̀ tínú wọn ò dùn sí mo fẹ́ jọba ẹ̀ wọ́n lọ competition against ilẹ̀ kan tí mo acquire now kò yé wọn pé ilẹ̀ tèmi acquire mo fẹ́ develop ẹ̀ fún community ni. Petition. Yes. Tí ìgbà ọ̀pọ̀ lórí ẹ̀ mo máa make sure pé mo pè wọ́n ní ministry to be resolved. Mo jẹ́ jẹ́rìí ẹ̀ náà I know you will be on it. Kí la wà fúnra wa fún? Àbí o ṣe so báwo dẹ lọ ò ń gbádùn ara ẹ. Adúpẹ́ o. Ẹ̀dá kò mọ́ mo òyìnbó bọ̀ o. No problem. Tó bá ti dé Àdìgún jẹ́ kí n mọ̀ ọ́ so yẹ so that ká lè ríra ká parí ọ̀rọ̀ ẹ̀ o ṣé ọ̀rẹ́ all right okay ó dà o. Bọ̀rọ̀ kìíní. Can you imagine the shock? It was right here. In fact, orí àyà mi báyìí ló gborílé nígbà tí kò yẹ wọlé. Kí ló ń sọ yìí? Ṣé lórí mi fò lọ? No way. Mi gan fẹ́ di first lady man. Okay, jàre. Máa pè ẹ́ later. Pí mi. Sir. Oh my gosh. Check out that guy. Alright, okay. Well, just a minute, sir. You mean Fela? Omo. Who doesn't know Fela in this campus? Wow. Men, as in shady cuteness and person. Brilliant. Abito. Apparently, he's very cute. But the brilliance at the Towoto song, yeah, he's very brilliant. Àti pé bàbá ẹ̀ lówó bí ṣẹ̀kẹ̀rẹ̀. Ọlọ́run máa ṣe o. Jọ, kí lọ́lọ́run ṣe fún ẹ? So jẹ́ kí n finally retaste me, of course. Ìwọ náà mọ̀ àtìgbà tí mo ti ń wá boyfriend. And ọmọ gbogbo bí cosmates wa ṣe báṣubàṣu. And you yourself know how many of them I turned down. This guy is the total package. Please let me laugh. I beg, jọ jẹ́ kí n rẹ́rìn. What is funny? Babe, oh my you're going way out of your league. And I think the guy has a girlfriend. Wait. You think or you know? Think. Àti know. Jọ, èwo lèwo. Ìyàtọ̀ ńlá wà ńbẹ̀. So for me, èwo gangan ni. Do you think or do you know? Okay. I think. You think? Okay, yes. It's okay. Oh, our boyfriend. Let's see what boyfriend. Fi mí sílẹ̀. Oh, mo wá rẹ̀ rárá. Fi mí sílẹ̀. No. See. Oh, ìwọ ló fà náà.
Abuja Fana. Eddie. Good afternoon. Hello. Yes, sir. Oh, fine, sir. Olúfẹ́lá. Yes, Daddy. Ǹjẹ́ o mọ bó ṣe jẹ́ sí mi? Ọmọ yín mo jẹ́, of course, you're my father. Ó jù bẹ́ẹ̀ lọ. Kí ló kù? Kí ló kù bí ti báwo? I don't understand that. Ọmọ mi nìkan kọ́ ló jẹ́ àrólé mi. Ló jẹ́ àrólé. Your heir apparent. Tó ń jẹ́ àrólé nìyẹn. Heir. So anything bá ṣẹlẹ̀ sí mi, ìwọ ló kù. As the king. Yes. And I seem lost. Yorùbá bọ̀ wọ́n ní bàbá kú bàbá tún kú kò yẹ ìwọ ni o anything bá ṣẹlẹ̀ pé ìwọ ló kàn so that's why tí mo ṣe ní ìdẹ láti gbé ẹ̀bọ̀n yẹn kó tó di pé mo gbadé kémi náà lè jókòó sórí ìtẹ́ àwọn bàbá mi. Daddy. Gbalápá ọ̀tún mẹ́. What do I have to do with your coronation? I mean, ṣebí kí wọ́n ti gbádélé yín lórí kéde gba ìrùkẹ̀rẹ̀, that's all. Ó jù bẹ́ẹ̀ náà adéwọlà rólé mọ̀ pé ètùtù yẹn tí wọ́n ń ṣe fẹ́mi kí n fi gbadé òun náà ló máa ṣiṣẹ́ fún wọn náà tó bá di pé lọ́jọ́ iwájú fíjọ ẹ̀ gba máa lọ́tara báyìí lọ́tara kó gba ẹ̀ bẹ́ẹ̀ kò yẹ. But Daddy, mi ò lè máa gbé e bọ̀. Wàá gbé o kò sí ṣíṣe kò sáyè ṣe wàá gbé bọ̀ yẹn ẹ mú ìsọ kì í ṣètòrí adé tèmi nìkan ni tó máa work fún fíjọ tiẹ̀ náà ni o gbọ́ mi. What goes around comes around. Ẹ jẹ́ máa ṣọ̀rọ̀ nítorí ọ̀la. Nítorí ọ̀la. At least gbogbo local government ta ní 22 ní àná. 22 yẹn. Ẹyin tó bá ti ní 18, 19 ó ti jẹ ó sí wọn kan. Sorry, almost every local government ọ̀la ní 20. I'm very sure of that. Now you must be governor. Mama. Thank you. Where am I? Excuse me. Nítorí tiẹ̀ ni mo ṣe wá gangan, mo ṣe nítorí Dèjì. Nítorí tèmi. Bẹ́ẹ̀ ni. Ṣé kò le? Kò tí ì le báyìí. Kó má bàa le náà ni mo lè sáré wá. Yes. Nítorí Yorùbá ní kò séwu lóko àfi gèrè àparò. Ṣé wàá rà àparò yẹn gangan? Ewu ni. Bẹ́ẹ̀ ni. Mo ń gbọ́. Ọ̀rọ̀ Ṣadé ni. Ṣadé o. Ṣadé ni. Oh. Ṣadé. Ó ti dé. Oh, that's good news. Ẹ kú àmójúbà. That's good news. Ṣé good news náà bẹ́ẹ̀ yẹn? Ó dé pẹ̀lú wàhálà ni. Oh, that. Lójijì ló kọ́ yọ sí mi bí ṣe rí nìyẹn o. Ó wá sílé ni ó wá bẹ̀rẹ̀ gbogbo ara ẹ̀ as usual. Ó sọ ilé ìwé sọ̀tọ̀ ó ṣáà lérí ó ti gbogbo ẹ̀pọ̀ nǹkan tí mo gbá mú ní gbogbo nǹkan tó ń ṣe ni pé ó fẹ́ blackmail mi ni. Blackmail? Yes. Blackmail? Yeah. Bọ́ kí lẹ́yìn rí tẹ́ fi rò pé bóyá wá blackmail yìí. Very good. Yorùbá bọ̀ wọ́n ní òye làgbà ń wò. Nǹkan tí mo rí nínú ìgbésẹ̀ ẹ̀ nìyẹn blackmail ni mo rí mbẹ̀ and I would like to implore you kó jọ kó bá mi bá sọ̀rọ̀ kó jáwọ́. Sure. Kó jáwọ́ now. Okay, that's not a problem. Good. It's not a problem at all. Èmi á pè màá gbìyànjú àti bá sọ. Ó dá mi lójú pé ó máa gbọ́. It's not a problem. Ẹ fọkàn yín balẹ̀. I really appreciate it. I will do that. I can count on you. Anytime. Anytime. Jẹ́ kí n get phone mi gbà yẹn kí n lè pè. Please. Excuse me. Ojú alákọ̀ fi ń ṣọ́rí. Kò tí ẹ ṣe time báyìí.
ká máa fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ báwo lẹ ṣe ṣe ti EFCC. Well, Junior ṣiṣẹ́ lórí ẹ̀ náà we'll give you a report tomorrow. Good, very good. A máa yanjú ẹ̀. Kò ṣe é jókòó. Are you telling me? Àbíra. Yẹn lè fi náà sórí ìlé sùn. Láìláì. Bọ̀rọ̀ kìíní. How could you be so careless? Also, did the motor nù? Jọ, ṣé mọ́tò jẹ́ gẹ́gẹ́ bí abẹ́rẹ́ tó wá sọ mọ́tò nù? Báwo ló ṣe ṣe? I don't understand. Hey, please listen to yourself. O mọ bó ṣe sọ mọ́tò nù, o mọ bó ṣe ṣe. Jọ irú kí nìyẹn? Okay, ká ti wá sọ pé a fẹ́ sọ fáwọn ọlọ́pàá nsìn. Jọ, ṣé bó ṣe máa sọ́nà nìyẹn? O mọ bó ṣe sọ mọ́tò nù, o mọ bó ṣe ṣe. I got from it was snatched from me at gunpoint. Oh, it was snatched from you at gunpoint. What do you say? Jọ, and yeah. No, now I've explained to you. Maybe I'll change it. Hey, ṣùgbọ́n wo ló ṣe ṣe? And Bode, ibo ló sùn lánàá? Jimmy. Èmi. Well, I visited my friend Kaudi. Of course, you know him. We discussed our business plans or àti bá ṣe máa execute one. Bode, Joe. Where did you sleep? Mo ti sọ fún ẹ now, ọdún ẹni mo tún ilẹ̀ dẹ̀ di ṣọ́nà according to return home. Báwo ni mo ṣe máa sọnù? Lọ́nà ni wọ́n gbà pẹ̀lú ìbọn lọ́nà wọ́n gbà lọ́nà ni. Kẹ̀sí àìsàn mi! Ẹ̀kúrẹ́ burúkú lẹ́nu ẹyẹ. Ó kàn bínú ni o. Tí wọ́n gan bá wà ń bẹ̀ tó bá rí bọ́n tó kó wá lásán. Àròkàn ń prepare fún fourth war ni àbí gíní. Anyway, mo ẹ̀ nà ṣe bí wọ̀ ni. Àbá mi get mọ́tò mi. For latest edition. Ṣé. Sir, we ti go through account extensively. Kò dẹ̀ sí any loophole. Yes, sir. Oh, bẹ́ẹ̀. Yes, sir. Account wa perfectly analyzed. Àwọn audit ó ṣe excellent job. Mo dẹ̀ rí any suspicion. That's good. I'm impressed. That's nice. And now, Junior. Sir? Kí lo rò pé a lè lò as the best approach sí petition tí a gbà wọlé? Mo feel pé call fún arbitration. A máa ní advantage, sir. Arbitration? Yes, sir. Arbitration. Ṣé o rò pé arbitration ni ó lè yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣá? Yes, sir. Kò ní sí any problem. As long as we do our homework, there won't be any problem, sir. All right. Well done, boy. Thank you, sir. Thank you. Ekushare. It's all right. It's all right. Arbitration, right? Yes, sir. Okay. Thank you, sir. All right. You can go. Thank you, sir. Thanks, sir. Ọ̀rẹ́, aláàdì tètè gbé ìgbésẹ̀ o. Ọ̀sẹ̀ kan àwọn complaints yẹn ti ń pọ̀ jù. Ó pọ̀ jù. Mo ní feeling pé àwọn sales men wọ́n purọ́. Wọ́n á parọ́ because wọ́n á fẹ́ ṣe ara wọn dáadáa lójú tiwa. Ṣé dẹ̀ mọ̀ pé wọ́n ní ọ̀rọ̀ òkèèrè bí ò bá dín ó máa ń lé. Bẹ́ẹ̀ most of the time tó máa ń lé ni. So ohun tí àwọn bá bá ọlọ́run wọn ni fún wa pé. Bẹ́ẹ̀ni. Kí ló fi bẹ́ẹ̀ ta ká kúkú rí wọn direct ká jọ jókòó. Ká ṣe forum. Yes na customer forum. Yes, why not? Ká pè everybody. Meanwhile ká má tún jẹ́ kó pẹ́. Ká pè everybody ká fún wọn náà kí nínú nìkan ètè ṣe. Ká lo one of those big hotels a whole day. 5 star. Yes, jíjẹ mímu everything kó sọ tẹnu wọn. Àwọn hòtẹ́ẹ̀lì yẹn fúnra ní ká pick ẹ̀ ká pick. No, àṣebẹ́ ká fún wọn ní ọ̀dà. Láolú má yẹ ká ṣe bẹ́ẹ̀. Àwọn èèyàn 3 star kan náà máa lọ pick tó máa jọ wọ́n wọ́n máa jọ wọ́n lójú but àwa mọ bá ṣe jẹ́ ní gbòòrò so 5 star ni àwa làdẹ èwo láti ìrírí so let's pick one of those ones táwa mọ̀. Ká sọ fún kọ́ lọ sí pé bẹ́ẹ̀ la fẹ́. Káwọn sanwó ẹ̀ company àsanwó àti gbogbo ẹ̀ jíjẹ mímu like you said. Bam. Yes, that's right. That's right. Bọ̀rọ̀ kìíní.
ṣé mọ ẹ̀bà. ẹ̀bà òkèlè tó ń jẹ mo mọ̀ dáadáa kódà ẹ̀bà jẹ́ oúnjẹ kan tí mo nífẹ̀ẹ́ púpọ̀ kò dẹ̀ síjọ́ kan tí ìyàwó mi ò ní tẹ̀bà fún mi. tí ẹ bá rí ọba ìjẹ ẹ̀yin ò ṣe máa jẹba yín pẹ̀lú sùúrù mi. Fọláṣadé mo mọ̀ pé wá síbí báyìí ká lè sọ̀rọ̀ yín ni torí mo fẹ́ gbọ́ tinú ẹ̀ kankan. Jọ what is this blackmail all about? Tó ń blackmail Ṣùpọ̀ kí ló dé tó ń fàjọgbọ́n kí ló dé tó kẹ́ni ẹlẹ́ni lẹ́mìí sókè kí ló dé. ṣé blackmail nìkan lẹ gbọ́? This is far from blackmail. In fact, payback time gangan lélẹ̀. àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé. imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi. ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni léyìí ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú. yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ onírìkíṣí.